nǹkan tó ń ṣẹlẹ̀ yìí níwájú ọba onímájẹ̀mú tá gbọ́dọ̀ kò jẹ́ rírọ́ á fi wọ̀n mí pé ogun yẹn pọ̀ débi pé orílẹ̀-èdè Nàìjíríà ó dàbí bí ẹ̀ṣẹ̀ iná ẹlòmíì máa ń lálàá tí ò dáa wọ́n ní kí irú ẹni bẹ́ẹ̀ tó yẹ pé ó máa ń lálàá yẹn tí kò dáa ẹlòmíì bóyá kò sí orí ọ̀fẹ́ tó dẹ̀ ń kọ́ntínú ó ní ẹ jẹ́ kí ẹni yẹn kó bu omi sínú ike ó wá fi iyọ̀ díẹ̀ sí ó wá bá mi kan fún. Orúkọ mi ni Olúwaṣeun Ọlálẹ́yẹ. Orúkọ iléeṣẹ́ ìránṣẹ́ mi ni Olúwaṣeun Spiritual Center. Ó wà ní nọ́mbà 6 Alágbàdo, Ṣùbírù Òjè. Ọmọ bíbí ìlú Ogun State ni mi ní Ṣàgámù. Ibi tí wọ́n bí mi sí ni Èkó ni wọ́n bí mi sí. Mo ṣe kékeré ní Ọjọ́ta. Láti ibẹ̀ mo lọ sí ìlú tí àwọn òbí mi wà. Mo ka primary school ní Ṣàgámù primary school ní Ṣókọ̀yà Memorial High School. Nígbà yẹn tí mo ṣe tán bẹ́ẹ̀ mo wá sílùú Èkó. Mo ka iléèwé ẹ̀kọ́ secondary school mi ní Lagos Baptist ní Èkó ní Orílẹ̀ Agége níbí báyìí. Nípa iṣẹ́ ìránṣẹ́ ó ti tó bí ọdún 5 sí 6 sẹ́yìn tá ti wà ní ẹnu ẹ̀. Ṣé mo gbogbo àwọn ní kó tó di pé iṣẹ́ ìránṣẹ́ yẹn bẹ̀rẹ̀ iṣẹ́ tí mò ń ṣe ni mo máa ń ta àwọn ọ́ìlì àwọn materials pàtì mọ́tò ni mo máa ń tà but around mo ti wà ní ìrìn àjò yẹn but mi ò tí gbà ní òkúnkúndùn mo ṣe pé báyìí máa lọ but ìgbà tó tó àkókò kan tí mò ń ta ọjà yẹn mo kàn sùn ní bí mo ní kò ṣe pé mo sùn mo kàn jókòó bí wọ́n ṣe gbé ìrìn yẹn wá fún mi nìyẹn bí wọ́n kàn gbé àgbélébùú àti cross wọ́n kàn gbé síwájú mi gbàm báyìí wọ́n ṣe gbé síwájú mi bẹ́ẹ̀ wọ́n kàn kárùn yẹn kúrò àtìgbà yẹn àwọn ọjà yẹn wọ́n máa fi mí lẹ̀ báyìí wọ́n máa lọ máa rajà ní ẹ̀gbẹ́ mi gbogbo ọjà tí mo wá ní lórí gbá kò wá sí wọn ò wá yàbẹ̀ mọ́ ọ béèrè tó bá béèrè ààrẹ ẹ̀ bá mi rajà àwọn ọmọ pé ẹ ní ọjà yẹn lórí gbá mo wá ṣàlàyé fún bí àwọn tó tún jù mí lọ nínú iṣẹ́ wọn sọ fún mi pé ṣé mo gbọ́ mo nípè mo nílò tó mo máa ń gbọ́ pé mo nípè mo gbọ́ kò fàyè gbà mí o láti ṣiṣẹ́ kankan láti ta ẹni sì ṣùgbọ́n kí n tètè lọ gbé àgbélébùú yẹn láti gbà yẹn ni mo sì wà lẹ́nu iṣẹ́ ìránṣẹ́ lóòótọ́ mo gbọ́ pé iṣẹ́ ìránṣẹ́ mi kò ń ṣe ayé yìí ni mo ti gbà rárá àtòdì ọ̀run ni bẹ́ẹ̀ ni èmi náà dẹ̀ rí àwọn àpẹẹrẹ àtìgbà yẹn ni mo ti wà lẹ́nu iṣẹ́ ìránṣẹ́ yìí tí Ọlọ́run dẹ̀ fi oore ọ̀fẹ́ àti àánú tó fi ń bá mi lọ. Celestial Church. A máa ń gbọ́ dáadáa bí àwọn èèyàn ṣe máa ń bẹnu àtẹ́lu àwa aláṣọ funfun. Wọ́n ní ìpè tó pé mi ìpè ọlá ni òyìn Jésù lògbò. Bí Ọlọ́run ṣe pè oníkálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Ìpè tó pè mí ó yàtọ̀ sí ìpè tó pè eléyìí. Ìpè tó pè eléyìí ó yàtọ̀ sí ìpè tó pè eléyìí. Bí Ọlọ́run ṣe pè wá ó yàtọ̀tọ̀ síra wa. So bí ìrìn àjò yẹn ṣe bó ṣe jẹ́ nìyí.
kò sí ohun tó níbẹ̀rẹ̀ tí kò ní òpin. Ìrìn àjò tá à ń bá lọ yìí níbi ọdún 3 sí 4 mo rí ìṣípayá kan, mo lálàá ni. Ìrìn àjò tó nǹkan tó ń ṣẹlẹ̀ yìí níwájú ọba onímájẹ̀mú tá gbọ́dọ̀ kò jẹ́ rírọ́, á fi wọ̀n mí pé ogun yẹn pọ̀ débi pé orílẹ̀-èdè Nàìjíríà ó dàbí bí ẹ̀ṣẹ̀ iná. Oníkálùkù wá ń sá lọ, àwa ń sá ẹ̀rù wá ń bo oníkálùkù. Gbogbo tó ṣe jẹ́ ẹ̀ṣẹ̀ ó dàbí kí wọ́n dá iná igi kó máa jó yìí. Bẹ́ẹ̀ ni ìrìn àjò yẹn ṣe jẹ́ lójú àlá yẹn. Ṣùgbọ́n oníkálùkù wá ń sá, ṣùgbọ́n gbà tó tó àkókò kan lójú ìran mi yẹn, gbogbo ẹ̀ ṣe ń ṣe tá à ń sá, gbogbo ẹ̀ ṣe kí ni, gbogbo ẹ̀ wálẹ̀. So ìgbà tí àwọn ìrìn àjò yìí wá ń ṣẹlẹ̀, ẹ̀mí yẹn wá ń sọ fún mi pé sórí pé ìrìn àjò yìí nǹkan tó ṣẹlẹ̀ nǹkan tá ti fi wọ́n ẹni o, ṣùgbọ́n tó bá tó àkókò kan gbogbo ẹ̀ máa ṣe kí ni, ó sì máa padà di èrò pẹ̀lú agbára Ọlọ́run àti àdúrà. Nítorí Ọlọ́run nífẹ̀ẹ́ wa gan lórílẹ̀‐èdè yìí, ó nífẹ̀ẹ́ wa gidi gan. A sì ń lóore ọ̀fẹ́ àti àánú àṣírí gbà lórílẹ̀‐èdè. Mo wá ń gbà ládùúrà pé oore ọ̀fẹ́ àti àánú tí Ọlọ́run wá fún wa kò ní ká kúrò lórí ẹnì kankan wa. Àwọn tí ìrìn àjò yìí dẹ̀ ń kàn lọ́wọ́lọ́wọ́ báyìí, mo gbàdúrà lórúkọ ti Bàbá tọmọ tẹ̀mí mímọ́, Ọlọ́run á ṣe kí ni, á bu omi tútù, omi ìrẹ̀lẹ̀ àti omi ìfọ̀kànbalẹ̀ á fún oníkálùkù wọn mu. Ìdààmú àti wàhálà kò ní tán sí wọn mọ́ Jésù. Ọba tó sọ ọ̀pọ̀ di ọ̀wọ́n, ó ṣe kí ni, ó máa sọ gbogbo òkè ìṣòro wa, ebi ni o, eléyìí ni o, tọ̀hún ni o, ó máa sọ di pẹ̀tẹ́lẹ̀ fún wa. Kò sí nǹkan kan tí a lè ṣe sí bí kò ṣe pé ká máa ké pe Ọlọ́run tó dá wa. A ní agbára kankan tá a lè sà lẹ́yìn Ọlọ́run, ọba tó sì ń fún wa lóore ọ̀fẹ́ àti àánú. Nítorí bí gbogbo ẹ̀ ṣe lé kókókókókókó, a sì ń rí àánú gbà. Nítorí tí ò bá sí àánú, òun ṣe nǹkan tá a máa sọ, tó òun ṣe nǹkan tá à ń sọ yìí, òun la máa sọ. A sì ń rí oore ọ̀fẹ́ àti àánú, a sì ń rí gbà. Ọba tó wá ń fún wa ní oore ọ̀fẹ́ àti àánú yẹn, ó sì wà lórí ìtẹ́ kò sí kúrò ń bẹ̀. Nítorí eléyìí, àdúrà tí mo bẹ̀bẹ̀ fún Ọlọ́run pé oore ọ̀fẹ́ àti àánú bí mo ṣe sọ lẹ́ẹ̀kan yẹn, kí Ọlọ́run kó ṣe kí ni, kó má jẹ́ kó ká kúrò lórí wa. Ó pọ̀. Látìgbà tí mo ti gba ìpè yẹn, mi ò jẹ́ k'Ọlọ́run fi ọwọ́ agbára mú mi. Nítorí mo ń tajà ní àbúrú ní ìyànà pàjá, mo ń ta ọ́ìlì, mo ń ta àwọn ìgbà tí mo ti rí mo tètè nítorí mi ìfẹ́ kí Ọlọ́run kó fi ọwọ́ agbára kó ṣe kí ni, kó fi mú mi. Nínú ìrìn àjò yẹn, àwọn ìgbésẹ̀ kan ìrìn àjò tí mò ń rìn tí mo mọ̀ pé kò tọ́ níwájú Ọlọ́run, mo ṣe kí ni, mò ń yẹ kúrò. Mi ìfẹ́ kó ṣe kí ni, kó dí ìrìn àjò mi lọ́wọ́. Nígbà tí mo dẹ̀ ti gbà, mo ṣiṣẹ́ káàkiri orí ìjọ. Lot of àwọn èèyàn tó máa ń nínú Sunday tó sì kọjá yìí, a lọ ṣe prophet and prophetess níbì kan níjọ kan, ní dárúkọ jọ yẹn. Wọ́n wá ń ṣèkórè níjọ Sunday, mi ìfẹ́ lọ níjọ Sunday yẹn, bọ̀ àwọn ọmọ mi ní mú mi ẹ lọ. Mo ní kórè yẹn òun mi, àṣẹ pé wọ́n wá mi níbẹ̀ níwájú Ọlọ́run àtẹ̀yìn, wọ́n wá mi níbẹ̀. Bí mo ṣe débẹ̀, ẹni yẹn mo wá ń bá nù kan náà ara àwọn ọmọ ìjọba sọ̀rọ̀, bẹ́ẹ̀ yẹn ṣe wá ní ẹ̀yin lẹ sọ́nà fún mi níjọ Thursday. Mo ní mo wá òpó, mo ní mi ò mọ pé mi ì lè sọ iye àwọn tí mo sọ́nà fún gan lọ́jọ́ yẹn. Ó ní ṣèbí mi ni mo lo glasses, mo ní bẹ́ẹ̀ ni mi, kò ṣe lóhun tí ń wá mi. Mo wá ṣọ́ọ̀kì báyìí, mo wá ń wò, ó wá sọ fún ìkan náà aṣọ pé ṣíṣọ́ọ̀ṣì ilẹ̀ nínú ni ó wá ṣe báyìí fún mi. Ó wá ní òun fẹ́ gba nọ́mbà mi lẹ́sẹ̀kẹsẹ̀. Bóyá gba nọ́mbà mi nìyẹn, ó wá ní kí n máa bọ̀ níbi tóun ta tẹ́ǹtì sí. Ó dìdí lọ bípò ti prepare kúlà yẹn fún mi ni pé tóun bá rí ẹni yìí bó ṣe bu oúnjẹ yẹn sínú kúlà nìyẹn,
bó ṣe fi drink sí nìyẹn. Nǹkan tó yẹ kí n máa sọ lé ní pé èmi gan mo gbà tí ó gbé gbogbo everything fún mi, mo wà so surprise pé ṣé bí Ọlọ́run ṣe ń ṣiṣẹ́ yìí, because nǹkan téèyàn ò lérò ni. So mo mọ̀ wípé nǹkan tí mo mọ̀ pé kó tó lè di pé ó ṣe mo máa pè yín o, mo máa pè yín o, mo máa pè yín o, màá pè yín lọ́jọ́ Monday, màá pè mọ́ ìgbà tó di Monday tó pè mí, ó sọ àwọn nǹkan tó fún mi gan mi ò expect ẹ̀. Ó nítorí mẹ́sẹ̀jì tí mo sọ fún òun ẹsẹ̀ ọjọ́ kejì ni ìrìn àjò yẹn ti ń ṣẹlẹ̀. Èmi gbọ́ngbà tí ó sọ fún mi wá ní ìwọ Ọlọ́run ṣé bó ṣe ń ṣiṣẹ́ ẹ̀ ni. So àwọn ìrìn àjò yẹn ti pọ̀ bẹ́ẹ̀ táwọn iṣẹ́ ta ti ṣe fáwọn èèyàn. Mo ti ṣe lọ́tọ̀ àwọn èèyàn, mo níyàn kan ó fẹ́ travel out, ìrìn àjò yẹn ò bọ́ sí, wọ́n ṣèǹjì fíìsà ẹ̀ ni. Ìgbà tó dọ́dọ̀ mi agbègbèsẹ̀ ẹ jẹ́ ká jọ ṣe lé, ẹ jẹ́ ká jọ ṣe lé, ẹ jẹ́ ká jọ ṣe lé, ẹ jẹ́ ká jọ ṣe lé. Ọlọ́run dẹ̀ gba gbogbo ògo. Àyàn kan náà fẹ́ gba, wọ́n ní òun kò fún níwèé ìgbélùú. Ìgbà tó dé ẹ̀gbọ́n ẹ̀ náà ló ti introduce ẹ̀ sí mi. Ọlọ́run dẹ̀ ṣe kí ni, ó dẹ̀ adẹ̀gbẹ́gbèsẹ̀. Kò ń ṣe ti pé ti babaláwo àbí ti anything o, ṣùgbọ́n nípa ọ̀rọ̀ Ọlọ́run ni agbègbèsẹ̀. Ọlọ́run dẹ̀ gba gbogbo nǹkan tó dẹ̀ fẹ́, ó dẹ̀ ṣe kí ni, ó dẹ̀ tẹ̀ wọ́n lọ́wọ́. Mo ṣe mímọ̀ ṣe yan bí kò ṣe agbára Ọlọ́run ni. Kò sí kọ́ máa sọ ìrètí nù. Dípò ọ̀rọ̀ tí mo sọ síwájú ni pé kò sí nǹkan tọ́lọ́run ò lè ṣe. Kò sí ẹ̀dá alààyè nínú ọdún tó kù kọ́dún kó parí, ire ayọ̀ àṣeyọrí ṣì wà ńbẹ̀. Gbogbo àdúrà tí mo fẹ́ kí gbogbo èèyàn gbogbo ẹni tí Ọlọ́run mú mi rí, tó mú mi rí ìrántí ní gbogbo abiyamọ ayé. Gbogbo abiyamọ ayé, ìwọ tó bá mọra ẹ ní abiyamọ ayé, ó ní àdúrà kan tá a máa gbà ní pé ìwọ lóye tó kù kọ́dún kó parí, mọ́tò onímàrìwò káyé má gbé ká mi mọ́lé. Àdúrà tí gbogbo abiyamọ máa gbà ní ìtókù kọ́dún kó parí nìyí. Mọ́tò onímàrìwò ayé má gbé ká mi mọ́. Mo ti rí ìbẹ̀rẹ̀ àwọn ọmọ èso tó tara mi jáde látorí àkọ́bí títí dé gbẹ̀yìn. Jẹ́ kí n fi ayọ̀ àti ìdùnnú, jẹ́ kí n fi rí wọn ní ìtókù kọ́dún kó parí. Nǹkan tọ́lọ́run mi rí òun ni kíní yẹn ti wà nínú mi ti pẹ́, ṣùgbọ́n kò sórí ọ̀fẹ́, ṣùgbọ́n mo rí pé orí ọ̀fẹ́ àti àánú wà fún mi lénìí. Ó mú mi ríran sí gbogbo àwọn onítíátà pátápátá àti gbogbo àwọn tó ní ìkùnsínú tàbí ìkejì sí ara wọn tí mi ò gbọdọ̀ dárúkọ, ṣùgbọ́n wọ́n mọra wọn. Wọ́n ní ìfẹ́ lòun nà ké, ẹ jẹ́ ká ló fẹ́ gẹ́gẹ́ bí ìwé mímọ́ ti wí. Kọ́ríńtì kìíní orí 13 ìfẹ́ lòun nà kàn wá. Wọ́n ní gbogbo pátápátá kọ́ lọ fìfẹ́ àti ìbáṣepọ̀, nítorí gbogbo wọn ọkàn bára wọn ṣeré ni o, ṣùgbọ́n kò sí ìfẹ́ tó jinlẹ̀ láàrin wọn. Wọ́n ní kó lọ fìfẹ́ àti ìbáṣepọ̀ tó dánmọ́rán kó fi bára wọn lò, kí òkè ikú òjijì, ikú ọ̀wọ̀ọ̀wọ̀ kó lè ṣe kí ni, kó lè dópin láàrin wọn níwájú ọba onímájẹ̀mú ọba tí màá jíyìn fún lọ́jọ́ kẹyìn. Ó ní kó fi ìfẹ́ àti ìbáṣepọ̀ tó dánmọ́rán kó fi bára wọn ṣe kí ni, kéde má nìkan sí mi, kéde má nìkan sí mi. Kò sí bá ṣe lè wà nínú ayé, Ọlọ́run máa gbé wa ga jura wa lọ, nítorí ìkàtà ni kò sí ìtòdọ́gba nínú ẹ̀. Àwọn kan máa ní ju àwọn kan lọ, kó máa pé nítorí pé kan ti ní jù mí lọ àbẹ́lẹ̀ ti ṣe kíní jù mí, kẹ́ wọ́n máa fi ṣe kéńtà àbí kẹ́ máa fi ṣe bínú àbí kẹ́ máa fi ṣe kíní fún ara yín. Ó ní kẹ́ fi ìfẹ́ àti ìbáṣepọ̀ tó dánmọ́rán kẹ́ fi bára yín ṣe, kí ikú ọ̀wọ̀ọ̀wọ̀, kí ìdààmú kó lè ṣe kíni, kó lè dópin láàrin yín. Jésù.
gbogbo nǹkan tí Ọlọ́run gbọ́ wa ṣe, ìwọ tó ẹni tó ń wọ́kọ, ìwọ tó ń wá iṣẹ́, ìwọ tínú ilé ẹ̀ tàbí ṣùgbọ́n, ìwọ tí ọ̀nà ò lọ déédéé, tí gbogbo ìrìn àjò ẹ ní Nàìjíríà lókè òkun, tí gbogbo nǹkan ò lọ déédéé fún, tó dàbí pé gbogbo ẹ̀ kò yé, àti àwọn bóyá nǹkan ọmọkùnrin yìí ò lọ déédéé ni, àbí ẹ̀ ń wá ọmọ ni, àbí ẹ̀ ń wá aya ni, àbí ẹ̀ ń wá iṣẹ́ ni, gbogbo ẹ̀ wọ́n ní kò sí nǹkan tí ó ṣòro ṣe, kò máa ṣàṣe tí lọ́dọ̀ Jésù Olúwa, kò sí nǹkan tó ṣòro ṣe lọ́dọ̀ Olúwa, gbogbo ẹ̀ Ọlọ́run àṣekínní, agbára Ọlọ́run kà. Nǹkan tó ṣẹlẹ̀ ni pé fún iṣẹ́ ìtúsílẹ̀ téèyàn bá fẹ́ níbi pé ẹlòmíì lálàá kan ẹlòmíì máa ń lálàá tí ò dáa, wọ́n ní kí irú ẹni bẹ́ẹ̀ tó yẹ pé ó máa ń lálàá yẹn tí kò dáa, bóyá kò sí orí ọ̀fẹ́ tó dẹ̀ ń kọ̀ntínú, ó ní ẹ jẹ́ kí ẹni yẹn kó bu omi sínú ike, kó wá fi iyọ̀ díẹ̀ sí, ó wá bá mi ka Psalm 24, ó wá ka Psalm 3. Psalm 3 yẹn kó jẹ́ ní ìgbà mẹ́ta kó kà sí. Nípa tó bá ti kà sí yẹn kó gbàdúrà, gbogbo májẹ̀mú àlákàlà ìran bíi nǹkan kan, gbogbo nǹkan tó ń rí tó ń dẹ́rù bá lójú oorun yẹn, ó ní kó ṣe kíni, kó gbàdúrà sí Olúwa, tí bá ṣe ń fi kíní ìwẹ̀, kí má ṣe kíni, kí má rí mọ́ àlákàlà, kí ìwọ Ọlọ́run kó bá mi ṣe. ṣùgbọ́n gbà tí ẹni ẹ bá fẹ́ lọ wẹ̀ nílé ìwẹ̀ yẹn, kó má wọ bàtà o, ẹsẹ̀ méjèèjì kó jẹ́ kó wà ní ìlélẹ̀ báyìí, ó wà nílẹ̀, so kó ṣẹ̀ṣẹ̀ wá mú kọ̀ǹkọ̀ǹ àti ọṣẹ, tí ò bá sórí ọ̀fẹ́ àti kọ̀ǹkọ̀ǹ àti ọṣẹ, wọ́n ní kó kọ̀ǹkọ̀ǹ fi ṣanra. bóyá ìwọ tó ọwọ́ ayé ń ṣe ni, tó ní ìdojúkọ kan àbí ìkejì, torí pé ìrìn àjò ẹ bóyá òun wáṣẹ́ àbí òun wá nǹkan kan ni, tí orí ọ̀fẹ́ ní Nàìjíríà yìí torí ọ̀fẹ́ bá wà, lókè òkun torí ọ̀fẹ́ bá wà, ó ní kí ẹni bẹ́ẹ̀ kó bu omi sínú ike, tó bá ti bu omi sínú ike kó gbàdúrà sí, kó wá lọ wá ẹ̀kọ́ eléwé, tó bá ti rí ẹ̀kọ́ eléwé yẹn níbikíbi tó bá ti wà, ó ní kó mu, kó fi pa gbogbo ara ẹ̀ látòkè títí sálẹ̀, látòkè títí kó fi, tó bá ti fi ẹ̀kọ́ yẹn tó fi ń para, ohun gbogbo fúnra rẹ̀ máa sì máa rí àmì, a sì máa rí àmì tó bá ti fi ń para yẹn. So tó bá ti fi para yẹn látòrí dé sálẹ̀, kó bọ́ sí bedroom, kó dúró sórí ewé yẹn gangan ni kó dúró sí, orí ewé yẹn ni kó dúró sí o, kó wá ṣe kí ni, kó wá wẹ̀ látòrí, ẹni yẹn ohun tó máa sùn lálẹ́ ọjọ́ yẹn ó máa yàtọ̀. Jésù. Nǹkan tó ń fa ni pé àkọ́kọ́ àìnítẹ̀lọ́rùn, ẹ̀kejì ìfẹ́ owó, nǹkan tó fà á ni ẹ̀kẹta, gbogbo ẹ̀ ó dá lórí ẹ̀ṣẹ̀. Nǹkan tí èèyàn bá ti wà tí ìfẹ́ owó tó bá ti nífẹ̀ẹ́ owó jù, àwọn nǹkan tí ò jẹ́ kó máa ṣe òun ló máa ṣe, pàápàá fún àwọn adarí wa. Àdúrà tèmi kàn lè gbà fún ni pé Ọlọ́run Elédùmarè á ṣe kí ni, á fi ìbẹ̀rù Ọlọ́run, àìní ìbẹ̀rù Ọlọ́run tún pẹ̀lú, ṣùgbọ́n tó déyàn bá ní ìbẹ̀rù Ọlọ́run, tó bá fẹ́ ṣe nǹkan ní nǹkan burúkú, ẹ̀rí ọkàn á máa jẹ pé nǹkan tí mo ṣe yìí ṣé ó dẹ̀ bójú mu báyìí, ṣé nǹkan tí mo ṣe ṣé ó dẹ̀ dá báyìí, ṣé nǹkan tí mo ṣe ṣé tí bá dẹ̀ ṣe lè ṣe Ọlọ́run ò ní bínú sí mi. Nítorí àìní ìbẹ̀rù Ọlọ́run ló ṣe kí ni, ló fà. Gbogbo wọn tó dẹ̀ ń ṣe yẹn kò ń ṣe gbogbo wọn lápè, ó ní ẹni tá a pè láyàn, ó ní ẹni tá a yàn la ṣe lógo, kò ń ṣe gbogbo wọn lápè. So nítorí ẹ̀ ló jẹ́ kí gbogbo wọn máa ṣe, kọ́ máa ṣìwà, kọ́ máa ṣe nǹkan tó yẹ kọ́ máa ṣe. Ṣùgbọ́n mo gbàládùra pé Ọlọ́run Elédùmarè ọlọ́jọ́ òní á ṣe kí ni, á wọnú oníkálùkù wọn lọ, wọn á lè ṣe àtúnṣe
ní ọ̀nà tó tọ́ àti tó yẹ. ṣeun oríṣiríṣi ilé làwọn èèyàn máa ń yà kiri àwọn èèyàn wa ó jẹ́ mùsùlùmí ni ó jẹ́ oníṣẹ̀ṣe ni ó jẹ́ christian ó lọ gbà. ó ní ìmí nígbà míì tó máa ṣe pé mo ti gbélé wàdúrà ògbà mo ti sọ́lẹ̀ nǹkan pé nǹkan ìpè tá a pe oníkálukú ọ̀tọ̀ọ̀tọ̀ nǹkan tí a pè mí fún ó yàtọ̀ sí nǹkan tá a pè mí fún nǹkan tó máa ń fà á nìyẹn o iṣẹ́ tá a fi rán mi ó yàtọ̀ sí nǹkan tá a fi rán eléyìí bóyá níbi bí ẹni yẹn pọ́n ṣe ń ṣe tó yẹ pé mo dẹ̀ ṣe lé àdúrà mi ò gbà mo dẹ̀ ṣe lé àdúrà ò tí gbà ó wá lè débò mi kọ́lọ́ kó wá rí ìtúsílẹ̀ látara ẹni yẹn so bí ìrìn àjò yẹn bó ṣe kí ni bó ṣe ìpè tá a pe oníkálukú fún ọ̀tọ̀ọ̀tọ̀ àbíkẹ́ kí ó jẹ́ wípé ẹni yẹn kò tí ì débi tí Ọlọ́run ti fẹ́ ṣe kí ni tọ́lọ́run ti fẹ́ ṣe àwòtán ayé ẹ̀ bóyá ńgbà tó bá bóyá bó ṣe kúrò bí bóyá ọ̀dọ̀ ẹni tọ́lọ́run ti fẹ́ ṣe kò tí ì ṣe kí ni kò tí ì débẹ̀ nìyẹn. Ìmọ̀ràn mi ni fún gbogbo adarí ìjọ Celestial ni pé kán ṣe bí Papa Ọ̀ṣọ́fà ṣe kí ni bó ṣe gbé kalẹ̀ nítorí irú àwa yẹn sìn wọ́n bí wa sínú ìjọ mímọ́ ni kò ń ṣe pé àsáwọ̀bẹ̀ irú àwa yẹn sìn wọ́n gbé wa bí báyìí pé àwa yóò dúpẹ́ ọpẹ́ ọmọ wọ́n gbé wa wọ inú Celestial wọ́n forí wa sọlẹ̀ sínú ìjọ mímọ́ ni kò ń ṣe pé àwọ̀bẹ̀ wọn ò ṣe Jésù ń pe ọ̀tọ̀ọ̀tàn ẹlẹ̀ ṣé wọn ò ṣe fún wa nǹkan nínú tí mo fẹ́ sọ ní fún àwọn adarí ìjọ Celestial ni pé kán ṣe lótìtọ́ àti òdodo bí Papa bó ṣe ṣe kí ni bó ṣe gbé kalẹ̀ ká má yà sọ́tọ̀ èmi ni ti Paul èmi ni ti Apollo kó jẹ́ ká fi ìfẹ́ àti ìrẹ́pọ̀ bí ìjọ mímọ́ ṣe wà ní ayé ìgbàanì kán ṣe kí ni kán jẹ́ kí a fi ìfẹ́ yẹn bó ṣe wà ní ìgbà yẹn kán jẹ́ kí gbogbo ká ṣe kí ni ká padà sí ìgbà ayé Papa nígbà yẹn kí gbogbo ọ̀nà gbogbo wa kó lè ṣe kí ni kó lè làjú bí a ṣe lérò lọ. Mo wá gbà ládùúrà pé lórúkọ Bàbá tọmọ tẹ̀mí mọ́ ìjọ mímọ́ kò ní ṣe kí ni kò ní dàrú o gbogbo ìjọ kérúbù ni CAC ni àwọn aláṣọ ara tó kù ní lórúkọ Jésù ìpè tó ní kálukú wá pé ìpè tí Ọlọ́run wá pé ní kálukú kò ní ṣe kí ni kò ní dàrú gbogbo eré ìje tá wá ń sá lórúkọ Jésù eré ìje tá ń sá àwa ní parí ẹ̀ sọ́run àpáàdì Jésù lòun. 090 41 51 46 25.